Ọkọ ṣe máa wá nú ẹ̀ tó báyìí. Irú ọkùnrin wo ló máa ń ṣíwọ́ ẹ̀ sókè nù obìnrin? Kò tún wá ń ṣe obìnrin lásán ìyàwó ilé ẹ̀. This is so unfair. Kòrèdé, mo ti wà òkè. Wọ́n kàn pé kí n ṣàlàyé fún mi. Láìkí mo mọ̀ pé máa wá síbí báyìí. Mo ní jẹ́ kó gbé mi délé lánàá. Mi ò ṣe ni wá. Tó lọ pé mi ò ṣe ni wá wù ẹ̀. Nígbà tó pè mí tó ló nù ẹ̀. I felt so bad and I was thinking, oh, your husband. I just want to see if you're okay. Okay, let me. I can just speak with you. Yes, I. No. Just to say hello. Hello. Hello, sir. Nice. Bravo! Bravo! Mo like ẹ, o tún mọ́lẹ̀. Tún ṣe ṣìnà? No. Hey! Hey! O láyà. O gbé ọkùnrin wá nulẹ̀ mi. Nice one. Mr. Ako, what really happened? It's fine. Tolu. Ẹ̀wà máa lọ. Lẹ́gbọ́ ìjà wèrè. Wọ́n tí wọ́n tó kọ́ ẹsẹ̀ dànù. Tó bá dùn sá. Ó wáyà olùwà lulẹ̀, ó tún sọ àìsí. You must be insane. Who are you? I am sorry, sir. Sorry for yourself. Sorry for your family. Gbogbo àwọn ìrántí rẹ̀ sorry. Get out of my house. I am sorry, sir. Tó bá tún sọ sorry, màá mi sọ ọ̀pọ̀lọpàá gbẹ. Get out. What was it? Please, Hey! just for the record, ọkùnrin torí ẹ̀ bá pé kò kí máa ń ṣíwọ́ ẹ̀ sókè ní obìnrin. Well, let me know.